Uzeki fẹsẹ̀ dára sí Fury lójú láti gbadé ògo ẹ̀sẹ́ kíkàn lágbàáyé. Fury mà yarí pé òun lòún borí o. Abẹ̀sẹ́kù bí ó jẹ́ ọmọ Ukraine nì. Alexander Uzeki ti fi ẹ̀sẹ̀ dára sí Tyson Fury lójú láti gba adé ẹ̀sẹ́ kíkàn lágbàáyé. Nínú àwọn adájọ́ mẹ́ta tó wo ìjà náà, méjì nínú wọn ló mà sọ wípé Uzeki ló borí ìjà ọ̀hún, nígbà tí ẹyọ kan ní Fury mà ló pegedé o pẹ̀lú àmì ayò 150 sí 112, 114 sí 113 fún Uzeki àti 114 sí 113 fún Fury o. Ìgbà àkọ́kọ́ rèé tí Fury ẹni ọdún márùnléníọgbọ̀n yóò fìdí rẹmi níbi ọdún mẹ́rìndínlógún tó ti di ògbóǹtarìgì nínú ẹ̀sẹ́ kíkàn. Fury tó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè England yóò láǹfààní láti kojú Uzeki lẹ́ẹ̀kan sí ní ọdún tó ń bọ̀ o. Fury mà yarí lẹ́yìn tí wọ́n kéde Uzeki gẹ́gẹ́ bí ẹni tó mà jáwé olúborí nínú ìjà wọn tó wáyé nílùú Riyadh lórílẹ̀-èdè Saudi Arabia lálẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé pé òun lòún borí ìjà náà. Lótìtọ́ Uzeki pegedé láwọn ìpele kan nínú ìjà wọn, ó ní àmọ́ òun lòún pegedé jùlọ. Ọ̀kan lára ìdájọ́ tó burú jù nínú ẹ̀sẹ́ kíkàlẹ̀ yìí, ṣùgbọ́n mo mọ̀ pé mo máa padà borí. Uzeki ti gba bẹ́líìtì WBC tó wà lọ́wọ́ Fury, ó ti fi kún bẹ́líìtì WBA, WBO àti IBF tó wà lọ́wọ́ rẹ̀ o. Uzeki ẹni ọdún mẹ́tàdínlógójì kò tí ì fìdí rẹmi rí níbi ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí ó ti di ògbóǹtarìgì abẹ̀sẹ́kù bí òjò. Ó ní mo dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ ẹkọ̀ mi fún ìjà yìí. Àǹfààní ńlá ni èyí mà jẹ́ fún èmi àti ẹbí mi àti orílẹ̀-èdè mi pẹ̀lú. Èmi náà ṣetán láti kojú Fury lẹ́ẹ̀kan sí i tí ó bá ti ṣetán o. Uzeki ló sọ bẹ́ẹ̀. Uzeki ní gbogbo bẹ́líìtì ẹ̀sẹ́ kíkàn ti ìpele tó láàmìlaka jùlọ tó mọ̀ wà lọ rẹ̀ báyìí. Ìgbà àkọ́kọ́ rèé tí abẹ̀sẹ́kù bí òjò kan yóò gba gbogbo bẹ́líìtì mẹ́rẹ̀ẹ̀rin sọ́wọ́ ní nǹkan bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Àdúràgbà Olúwatóyìn lóníròyìn yín. Ẹ ṣé púpọ̀ tí à ń wo Ẹ̀yà Yorùbá TV o.